ẹ̀yin bàbá wa nílọrin kí n gbé láti ibi tó ti ga jù bàbá wa ìmáàmù àgbà gbogbo ìlú Ìlọrin síbẹ̀ tí mo wà fàájà Jaqmal kọ́ dà lọ ní rú ni ẹ sì bá ń pílé ọ̀rọ̀ yìí fún bàbá gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń gbé ọ̀rọ̀ lọ sọ́dọ̀ bàbá wàláhì mo mọ̀ pé ẹ máa ń lọ pílé ọ̀rọ̀ fún wọn mo mọ̀ dáadáa tí ń sọ yìí ni fún bàbá ìmáàmù ẹ máa ń lọ pílé àwọn ọ̀rọ̀ gbogbo ẹ̀yin ọmọ náà tẹ́ súnmọ́ wọn tẹ́ ẹ máa pílé ọ̀rọ̀ fún wọn tẹ́ ẹ bá pílé ibi tá àfa Jaqmal títí ń bú àfa Bukhari ẹ ní láti bọ̀ tán tẹ́ ẹ pílé rẹ̀ fún bàbá tẹ́ ẹ bí pílé ibi títí ń bú àfa Buhari tẹ́ ẹ máa pílé gbogbo ọ̀rọ̀ tiwa wọn tẹ́ ẹ máa pílé rẹ̀ fún wọn tẹ́ ẹ bá pílé ibi tá àfa Jaqmal tí ń bú bàbá ẹ ní láti bọ̀ tán lóògùn Ọlọ́run tẹ́ ẹ bí pílé rẹ̀ fún wọn. ìní ẹ má pílé tàfà Buhari náà o àmì ẹ pílé tàfà Jaqmal kí wọ́n mọ ibi tàfà Jaqmal ń tì Ìlọrin lọ kí wọ́n mọ ibi tàfà Jaqmal ń da ẹ̀sìn Ọlọ́run lọ kí wọ́n mọ tó fẹ́ ṣe fún bàbá ọba lọ́rin tó sọ fẹ́ tú lọ́rin yẹn ká ni kí ló dé tó yẹ kóhun ní gbogbo wa. àwa ìmáàmù àgbà Ọlọ́run jẹ́ mi yóò gùn sí ẹ wá nǹkan sí tàfà Jaqmal bàbá wa ìmáàmù mọ̀lẹ́ hafizakumullahu wara'akum gbogbo ẹ̀yin tẹ́ ẹ súnmọ́ wọn tẹ́ ẹ bí pílé rẹ̀ ní tàfà Jaqmal sọ yìí tẹ́ ẹ bí pílé rẹ̀ fún wọn tẹ́ ẹ gbọ́ ẹni ó bá súnmọ́ bàbá ìmáàmù mọ̀lẹ́ tó o bí pílé rẹ̀ fún ọwọ́ nu Ọlọ́run ní déńtọ́ yẹ ọ́ because gbogbo àwọn bàbá lẹ́yìn àwọn òsì lórí Facebook àmọ́ ẹ̀ máa ń gbé àwọn tí ń ṣẹlẹ̀ lọ fún wa tá a mọ̀ dáadáa wọ́n tọ́ ọ bá wá gbé lọ tọ́ ọ máa gbé tọ̀ wọn tọ́ ọ bá gbé eléyìí lọ́wọ́ nu Ọlọ́run. bàbá Fadilatu al-Imam Sulaiman Imam Gambari hafizakumullahu wa ra'akum saddadallahu khutakum ẹni òdodo lámà yín sí ẹ wá nǹkan sí sọ̀rọ̀ àfa Jaqmal yóò da Ìlọrin rú wallahi àfa Jaqmal yóò da Ìlọrin rú pẹ̀lú bí tí ń ṣe yìí yóò sì kó ẹ̀tẹ́ ẹ̀rẹ̀ ìgbẹ́ ó fẹ́ fi yí bàbá ọba ìlú Ìlọrin ṣéèhò a sì ní gbà fún àmọ́ kó tó dìgbà wọn bàbá ẹ bá wa pe Jaqmal sákèsì ẹ bá wa ṣọ́ọ̀tì máùtù rẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tí ń dà lọ́rin láàmú tí ń sọ lọ́rin nílò ó kọ tí lọ́rin ọ̀jẹ́ bó bá fẹ́ lo mímọ̀ àmọ́ àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé kò dà lúrú láti jọ wa ó máa fi dà lọ́rin rú nìsín nítorí pé ẹ fẹ́ àwọn kọ̀ọ̀kan. àfa Jaqmal ló fẹ́ da Ìlọrin rú bàbá Ìmáàmù Gambari ẹ bá wa mójútó gbogbo àwọn olóṣèlú tí wọ́n máa ń lo àsàlátù àfa Jaqmal gbogbo àwọn olóṣèlú gbogbo ẹ̀yin ará Ìlọrin ẹ má fojú ire wò wọ́n wọ́n yé sẹ́ni ire gbogbo àwọn adébáyé tí wọ́n ti ń lọ àsàlátù káàkiri báwọn ẹlẹ́tàn ni wọ́n ìsàyàfi ẹlẹ́tàn òun ni wọ́n. níjẹ́ ò lẹ́rí kí wàzírì gòbírí níjẹ́ ò lẹ́rí tí ń kọ́ mọ́sálásí Gambari hùn sáwọn nìkan lámà àrífù ìyìn sí ẹ̀rí rí gan àmọ́ ọmọ rí pósítà àwọn 30,000 tí wọ́n mọ́ kílàsà látúrọ́ káàkiri àwọn tá a nídìí nìyẹn ẹ sọpọ́ọ̀tì àwọn aláìní ẹni ọba súnmọ́ wọn ẹ sí ẹ̀ sọ́dọ̀ àfa àbíbù tó bá dọ́dọ̀ àfa àbíbù mo bẹ̀ ọ́ pẹ̀lú ọkọ̀ Ọlọ́run bá wa sọ fún mudirul markas bàbá wa kí wọ́n bá àfa Jaqmal wò kí wọ́n má da ẹ̀sìn rú mọ́ kí wọ́n má da lọ́rin rú nínú ẹni tó gbé markas lérí báyìí nígbà àwọn náà táwa kiri tá a máa bínú pé kí ni máa ń sàfà Buhari ni wọ́n bá débi kan wọ́n máa lo ohun markas ṣé nítorí pé fẹ́ pílìtì wọn náà ni wàláì nu àlàfà Buhari wa àfà Buhari wọn náà ní ńlá làṣẹ báyìí ńlá làṣẹ ara kìíní báyìí yóò padà bí n ti ń jẹ ọba tí ò bá sí mọ́ yóò padà jẹ ní tí ò yọ jẹ dúdú rẹ̀ ti ń láta yìí wàláhì tí Ìlọrin ò bá stọ́ọ̀pù àfà Jaqmal ana wahadi
qasaman billah ń dá àfa Jaqmal lákẹ́ tí Ìlọrin ò bá stọ́ọ̀pù àfa Jaqmal ana wahdi qasaman billah ń dá àfa Jaqmal lákẹ́ mo ti búra pẹ̀lú ana wahdi qasaman billah ń dá àfa Jaqmal lákẹ́ tí Ìlọrin ò bá stọ́ọ̀pù àfa Jaqmal ana wahdi qasaman billah ń dá àfa Jaqmal lákẹ́ mo ti búra pẹ̀lú kọlọ́hún ń dá àfa Jaqmal lákẹ́ ẹ bá ń wọ ẹ má jọ dá lọrin rú píìsì tí bàbá ọba ìlú Ìlọrin fẹ́ ṣe é